ẹ̀yin alálùbáríkà ẹ bá mi sí à prógámù yìí ẹ bá mi sí àrẹ lógúnlógún ẹ bá mi sí àrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n wàhálà àwọn àfáà wálẹ̀ Yorùbá yìí ti pọ̀ jù wàláì wàhálà yìí ti pọ̀ gan wàhálà àwọn àfáà ti pọ̀ jù fìtínà àti pírọ́blẹ́mù tẹ̀dẹ̀ ń dálẹ̀ ẹ̀ẹ̀ka ta ni ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá ẹ jẹ́ bá mi sí à prógámù yìí ta lọ́ba mùsùlùmí ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú ọ̀tọ̀ tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wò àkókò iná lè fi ń dá wàhálà lẹ̀ àkókò lè fi ń dá wàhálà lẹ̀ àbáni ilmul alimi wàákìlù lè ákìlì tálàfà mọ́sà lẹ́dí mi ní umu kọ́dí áwòrán sárafa kí ló ti àwọn àfáà tá a sinmi wàhálà dídálẹ̀ kí ló tá a sinmi ta ni ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá tá a wà yìí ẹgbẹ́ sọba aládé ni kì í sọba aládé ọba aládé kan tó bá pèrè lọ́ba mùsùlùmí àbí tí wọ́n ń pè lọ́ba mùsùlùmí wọ́n ń parọ́ ọmọ ni ìmáàmù nínú ìlú òun lọ́ba mùsùlùmí gbogbo ẹni ènìyàn ìbá ọba àkẹ́wò kí tirẹ́lọ̀ máa ru àkó kí tirẹ́lọ̀ máa ru tí ààrẹ ọba jẹ́ kìrìsìtẹ́nì kọ́ ọmọ kò church ọjọ́ tó o bá ti tẹ́rí tó o ti tẹ́rí gbadé you are not ọba mùsùlùmí ẹ bọ́ lẹ́bẹ̀ ẹni tó bá pèrè lọ́ba mùsùlùmí ẹ bá wa béèrè yìí pé nígbà tó fẹ́ jọba sí kò fẹ̀yìn rìn wọlé sọ fẹ̀yìn rìn wọlé asúlẹ̀ mùsùlùmí àtù àwọn kan ní dá wàhálà alẹ́ náà kò sẹ́sẹ̀ níbi kéèyàn jẹ́ mùsùlùmí kí kádàrá náà dẹ̀ sọ ọ́ dọ́ba ó lè dórí àpèrè kò nílẹ̀ Yorùbá wa yóò mi ìsọ̀rọ̀ náà tí o mi ìsọ náà tí o gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọba aládé ó ń jẹ́ orí fún gbogbo ìlú ni mùsùlùmí bẹ́nu ìlú kìrìsìtẹ́nì bẹ́nu ìlú oníṣẹ̀ṣe bẹ́nu ìlú gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ọba aládé orí gbogbo ìlú ìlọba aládé ó ń jẹ́ orí fún mùsùlùmí ó ń jẹ́ orí fún kìrìsìtẹ́nì ó ń jẹ́ orí fún oníṣẹ̀ṣe. Kí ni wàhálà tẹ́ fẹ́ máa dálẹ̀? Mo ríra mi pé àfáà ni mi tí mo bá jí ọmọ ọba mi gbọ́dọ̀ kẹwé pé mo fẹ́ jọba o tí bá ní mo fẹ́ jọba tí n bá ti jọba tí bá fẹ́ máa tírìtì ọ̀rọ̀ ẹ̀sìn orí àpèrè kọ́ ni màá ti tírìtì ẹ̀ o mo lè máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àmẹ́yẹ ní láti lọ kọ́ báwo ni wọ́n ṣe ń pìrìsẹ́ǹtì ẹ̀ èyí lè kéwú ọ̀tọ̀ ni mo kéwú ọ̀tọ̀ ni mo nímọ̀ ọ̀tọ̀ ni òṣìlúbù dáwà ó ní bá a ṣe é pèyè sójú ọ̀nà ẹ̀tọ́ lọ́wọ́ ẹ jẹ́ bá mi sí àpúrógámù yìí. ọ̀rọ̀ ẹ̀sìn Islam yẹn gẹ́ pírọ́blẹ́mù àwọn àfáà wa yìí gẹ́ ó ti ẹ̀fẹ̀ sún yẹn kádàrá nìkan kó tó bóde tó lò pẹ̀lú àwọn láàfáà ẹ̀ẹ̀mẹ̀ tí ẹ pè ní ti adùnìwáyì sí náà ni ti adùnìwáyì sí náà lọ́sùn state àní ṣe kankan wàláyé tàláyé kámẹ́lẹ́rì ẹ̀ àdẹ̀ ní ṣe kankan kí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ká má mèsì ẹ̀fọ́
táwa Ittihad al-Wa'izin tí bàbá mi àgbà Sheikh Alhaji Abdullahi ọlọ́ọ̀lọ́mẹrú bẹ́ẹ̀ tí wọ́n ń jí àmírù Ittihad al-Wa'izin ní gbogbo Ọ̀ṣun state tí gbogbo àwọn àfáàgbà tí ń bẹ lọ́sùn dẹ̀ sáyìn wọn gbogbo àwọn àfáàgbà tí ń bẹ lọ́yọ̀ tí ń buwọ́lù tí gbogbo àwọn àfáàgbà tí ń bẹ lọ́dọ̀ buwọ́lù wọn tí gbogbo àfáàgbà tí ń bẹ ní Èkìtì buwọ́lù ṣerú Ittihad yẹn lóde wa ní máa wá sí àtúnṣe nǹkan ọ̀ ni wọ́n ṣe nǹkan lẹ́nìkan wàá rò epo lè rọ́bì sí ẹ̀ a máa béèrè pé kí ni problem ń tọ̀ who are you? ẹ̀yin là ń kó program sínú religion náà torí pé ẹ fẹ́ sọ orí dìídì ẹ fẹ́ sọ ìrùdórí gbogbo èyàn tó bá mọ̀ pé òun fẹ́ jà nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní department Islam masasi ní kọ́ lọ o àfà torí gbogbo ọba aládé lọ́jọ́ tí wọ́n mú ọtí ẹni ìwọ làwọn fẹ́ yìn lọ́ba kò yẹ kó ọ̀fẹ̀yìn rìn wọlé o rántí pé ààyè ló fi rìn wọ ìpẹ̀bí o nígbà tó ọdẹ dé ìpẹ̀bí gbogbo àwọn tí wọ́n ń ṣe fún ọbẹ̀ ó yẹ kó sọ fún ẹ pé mùsùlùmí ni ọ́ tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni ọ́ tó wá dúrí àpèrè tó lọ fẹ́ sọ gbogbo òlu di kìrìsìtẹ́nì ọjọ́ tó fẹ̀yìn rìn wọ gbóbì lédì tó gbẹ̀fẹ̀yìn rìn nígbà tí wọ́n ń sin oòrùn lọ́balọ́ba fún ọ why you no reject it kí ló tó reject ẹ̀ ọjọ́ bíi ojorógbó ṣé wọ́n ń jorógbó ní masasi ni ṣé wọ́n ń jobi ṣọ́ọ̀ṣì ni ṣé wọ́n ń data rẹ sẹ́nu ní masasi àbí ní ṣọ́ọ̀ṣì ni. Ittihad al-Wa'izin náà àwọn máa ń fún ọba aládé ní award kẹ́nìkẹ́nì bóde kọ́ máa mọ tí ó wì mọ́ kọ́ máa wí jákàjákàjákàjákà. Fala tuzakku anfusakum inna Allaha huwa a'lamu biman ittaqa Olúwa ní ẹ wá àtàbà àtọmọ kéwú àti pásítọ̀ àtọmọ ẹjọ́ àti babaláwo àtọníṣègùn la tuzakku anfusakum ẹ má mọ ara yín ẹ má rò pé yín lẹ́yìn mọ́ ẹ má rò pé yín lẹ́ mọ́ inna Allaha huwa a'lamu biman ittaqa Olódùmarè nìkan lọ́mọ ẹni tọ́mọ. Àìtẹ̀yìn kálàndọ́ọ̀bù. Àìtẹ̀yìn kálàndọ́ọ̀bù. Wàhálà tẹ dálẹ̀ náà ní lọ́yìn náà. Kápẹ́ mo já àfáàní sí i. Tí n bá mọ̀ pé oyè wù mí jẹ nínú ìlú mi, màá lọ béèrè fòye ní mọ́sáàsì ni. Adédèjì Adésílé Adé lọ́dọ̀ àmì ìníwó ẹtì ọmọ rẹ Abọ́lọ́rẹ́ àti Yusuf wọ́n ṣe freedom lónìí Sunday aburú ò ní sí ọ fún mi ẹni ọba mi yìí pé kìrìsìtẹ́nì lòun tọ́dẹ̀jọ́ ọmọ ọba mo ti ní ẹ sọ fún pé kó má gba fọ́ọ̀mù ọba tọ́ba ti mọ̀ pé tó bá dórí àpèrè kò ní fetí gbọ́rọ̀ mùsùlùmí kò ní fetí gbọ́rọ̀ oníṣọ̀ṣe ọ̀rọ̀ kìrìsìtẹ́nì nìkan ní ọmọ ẹgbọ́ kọjá lọ ṣọ́ọ̀ṣì lọ joyè ṣọ́ọ̀ṣì. Bàbá wa kábíyèsí ọba Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama Olówu of Kuta Kingdom táwa Ittihad fún ní award bàbá yẹn ń bẹ ní umura lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá kábíyèsí Makama Olówu of Kuta Kingdom bàbá yẹn ń bẹ ní umura lọ́wọ́lọ́wọ́ tẹ́yìn dèdèrè aláìmẹ̀tọ́ kankan tẹ́ bóde tẹ́ kàfàrà tẹ́ ń sọ di kèfèrí.
kí ló fi dẹ́yìn lójú pa ẹ mọ́ bàbá kábíyèsí Makama Olówu of Kuta Kingdom wọ́n bẹ ní umura báyìí wàláì tàláì bàbá yẹn wà ní umura gbogbo àwọn afẹ́jà sí sùúrù náà ṣé gbogbo yín tẹ ẹjọyè inú yàrá yín ẹjọyè àárín ọdẹ ayé ẹ bá máa kírètì rẹ̀ lé wa lórí a bá bẹ̀rẹ̀ pé níjọ tí wọ́n fẹ́ fi ọjọyè tó lọ fẹ́ wúyè àwọn oní ẹwà bẹ́ẹ̀ stéètì mélòó ló wà bẹ́ẹ̀ káńsù mélòó ló wà bẹ́ẹ̀ àwọn ìlú wo ni wọ́n wà bẹ́ẹ̀ àwọn wo ni wọ́n sáyìn fọ́ọ̀mù ẹ. bàbá wa Sheikh Alhaji Abdul-Lateef Adékúnlékún omni wasirul ilẹ̀ Yorùbá àwọn ni wasiru ilẹ̀ Yorùbá bàbá wa Abdul-Lateef Adékúnlékún wasiru gbogbo ilẹ̀ Yorùbá al-mashhur a ní láti dá wa síbi tí Kùránì gẹ́gẹ́ sọ ni pé ẹni tí ẹ̀sìn ọ̀bà yé ìdíhù fìlẹ̀ ìsìláàmì bẹ̀lẹ̀ ẹ̀kìmọ̀ wà mọ́ ìsàtún àsànà ẹ pẹ̀pẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn Islam pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa. Mr. Abiodun Adéyẹmí sáwọn àpérú yí ọ̀gbọ́n ni ayédèdè ń fojú àfọ àgbà wòyìn sísẹ rí àgẹ́ kọ́ wa ipe káàfọ́ ọmọ ronú kò fẹ́ dọ̀tí àfẹ́ ẹgbẹ́ wọn àdíìsì wo ló sọ àyà Kùránì wo ló sọ. àfààní kirimu kẹrìmà káwùmí gbogbo ẹni ọba jí abẹ yìnyẹn yóò mọ yìnyẹn ìtì adùnúwáyé sí lásù state tẹmí ọlásù kẹmí akẹmú kọmádù fọkàrùlẹ ọlàmọ yìí ìrẹ wọlé ìṣọ̀kan tí mo jẹ́ kan níbẹ̀ tí bàbá mi àgbà Sheikh Alhaji Abdullahi ọlọ́lọ́mẹrú ẹ̀ tí wọ́n jí àmírù wa lẹ́ni kó fẹ́ kú yẹn rẹ̀ lọ́sùn tá a jọ wà yìí tí wọ́n jọ forí wa sọ yìí ọkọ̀ òní fẹ́wẹ́ bò a máa béèrè kí mo lọ ti bọ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ anybody ọ̀bọ lẹ́bẹ̀ o. bàbá wa kábíyèsí Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama Olówu of Kuta Kingdom umura ni bàbá yẹn wà báyìí wàláì umura ni wọ́n wà ẹni tẹ́yìn ń kàfàrà tẹ́ ló ti ní ẹbọ lòún ṣe kò sọ́ba kankan tí ń ṣẹlẹ́bọ nílẹ̀ Yorùbá yìí kò sí ọba kankan tí ń ṣẹlẹ́bọ ọba orí adé ilẹ̀ Yorùbá yìí tí ọba fẹ́ yìnrìn wọlé kó bóde kó wá sọ fún wa orí adé nílẹ̀ Yorùbá yìí tí wọ́n dí adé lé lórí tí ó fẹ́ yìnrìn wọlé tí ò jóbi tí ò já taare tí ò tún jí àwọn nǹkan tí máa ń fún ọjà kó bóde compulsion line compulsion line a ní ẹfí religion lọ́rùn sílẹ̀ àwọn agbé ìtì adùnúwáyé sí ni agbé àwọ́ọ̀dù fún bàbá wa kábíyèsí ọba Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama Olówu of Kuta Kingdom adẹ̀mọ̀ kó dìsáàfù kágbá wọ́ọ̀dù fún adẹ̀gbẹ́ fún kí ni pírọ́blẹ́mù yìí. wọ́n ti gba nǹkan bí ẹ̀mẹ́sìn náà ẹni tí ẹ̀sìn ọ̀bà yége ṣẹ̀ríà Ìsìláàmù ní fàṣẹ́kìrì ẹ̀nẹ́fà àti síkìrì níbo ni ṣẹ̀ríà Ìsìláàmù ti ní kẹ́ ẹ máa bú ẹnìkan gan ṣẹ̀ríà wo ló ní kẹ́ ẹ máa wọ́ọ̀kù náà fún yẹn gan tá lọ́mọbi tọ́lọ́wọ́ tó mọ́ àtẹ̀mí àti à ń kírun láti yẹjọ́ yìí bọ́jọ́ ló ń gbà á àbọ́lọ́hún ọ̀gbà ta lọ́mọ kọ́lọ́ mọ́ dàrú wa lù wá láyà níbo gan lọ́lọ́run bá wa kó sí à ń gbàwẹ̀
láti ẹjọ́ yìí bóyá ló ń gbà àbí ọgbà ta lọ́mọ kó ló mọ̀ dá àwẹ̀ wa lù wá láyà à ń yọ sàkà láti ẹjọ́ yìí bóyá ló ń gbà àbí ọgbà ta lọ́mọ ọ̀dẹ̀ bóde ẹ̀ mọ̀ wọ́ọ̀kù rẹ fún yẹn. ẹ bóde ẹ̀ mọ̀ wọ́ọ̀kù rẹ fún yẹn ta lọ́lọ́run ti kó kọ́kọ́rọ́ àlùjànnà lé lọ́wọ́ nù yín. kábíyèsí tí àdùn fún láwọn ọdún yìí tẹ́yìn kírètì náà fún yìí bàbá yẹn bẹ ní umura o ẹni tí ó dẹ̀ lọ umura àkókò tá a wà yìí 5 million naira ni sani tí ọmọ nǹkan ti ń ṣe abẹni tí ọ̀rọ̀ ọlọ́run òye sọlẹ̀ kó 5 million lórí pọ́ǹfẹ́ lọ sáàyè kan láti lọ ṣàdúrà láàrin 13 days or 15 days 5 million naira. ẹ jẹ́ bàbá kábíyèsí yẹn ká ẹ lè mọ̀ pé umura ni bàbá wà. mo fẹ́ ká ẹ mọ̀ pé umura ni bàbá kábíyèsí wà. bàbá kábíyèsí rẹ o bàbá kábíyèsí rẹ o táwọn òpònú àgbàlagbà tí wọ́n kírètì iná fún àwọn apẹ ẹ̀yin tẹ́ ẹ lágbára ẹdì fún wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún náà kò tiẹ̀ ṣe gbọ́ létí kí fáka àmọ́ ẹ̀yẹ kíra ọkọ̀ fáka ìyá mi fún mi lọ́lá Jésù yẹ mi ẹ kú ọjọ́ méjì mẹ́ta máa ó wà láì mo ti rí sáyìn. àbá ní kí fáka àmọ́ ẹ̀yẹ kíra ọkọ̀ fáka sọ̀rọ̀ rẹ níbi ọ̀rọ̀ tó sọ tí ó tá sọ yìí rí ó fi ya. àwọn àyíká tiẹ̀ wà tó jẹ́ pé ọmọ èké ni wọ́n máa ń bá ń bẹ̀ ẹni ó bá pèrè ẹ̀ lágbà kò yẹ kí wọ́n bá níbẹ̀ kí ló tẹ̀ rẹ ní bá ń sọ̀rọ̀ ṣé wọ́n bá ń sọ ẹ̀gbọ́n ni. bẹ́ẹ̀ ni náà ìyá mi Jésù yẹ mí àbúrò ní ṣe ẹkún ní parí ẹ̀rín yín àwọn aláàánú Ọlọ́run lára wa nu mọ́sáàsì yíyan Ọlọ́run ti parí ẹ o mọ́sáàsì yín tẹ ẹkọ́ fọlọ́run lára wa nu kìrìsìtẹ́nì nìyẹn arabọ́ndì páànù 16 obìnrin tó jẹ́ kìrìsìtẹ́nì wọn ra oníkàrà mẹ́jọ afẹ́ kan mọ́sáàsì odidi owó ló gbélé kẹ́nìkan wá sọ pé lẹ́yìn wọn wọ̀ náà wèrè mú yín ẹ̀ ń sí èrè ẹ̀yin tẹ́ ẹ̀ lè dáṣọ ròyìn àfi kẹ́ ẹ gbà sọ́la rẹ̀ ẹ̀ lè fi yìí kú yìí ara èèyàn àfi kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ti sọ yẹn dá lábùkù ẹ̀ lè dóúnjẹ fún yẹn àfi kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe dóúnjẹ wájú rẹ̀ nù. wọ́n joyè àárín ọ̀dẹ̀ wọ́n fẹ́ kírètì ẹ̀ lé gbogbo ayé lórí kéèyàn lọ sọ́rọ̀ ẹ̀ o ìtì àdùnnú àìsí náà tẹ́mi jẹ́ kan bẹ́ẹ̀ ọ̀run rẹ bàbá mi tí bàbá tó bí mi nínú gẹ́ bá fẹ́ nu àbùkù kan màá sọ fún dáàdì mi pé ṣe é mọ́ tẹ̀sí màá sọ fún bàbá tó bí mi pé yẹ sà dáàdì mi ṣe é mọ́ tẹ̀sí torí pa ọmọ tí ìjọ ìgbé dání gbogbo ń tọ́ sọnù làwọn ìtì àdùfẹ́ ṣàjọ báwo láṣẹ jọ kan báwo ni ò ṣe ní sí ọ̀tẹ̀ báwo ni ò ṣe ní sí ìjà báwo lẹ tó jìnnà ó sì súnmọ́ báwo ni fi ó sì jọba báwo láṣẹ nísinmi nínú Islam báwo láṣẹ nísinmi lórí gbogbo tí jẹ́ religion tá a bá wá gbé tó bẹ́yẹ dání bẹ́ẹ̀ nìkan bá lóun forí gbálẹ̀ tó láwà ló fẹ́ mọ tẹ́pọ̀ sẹ́sọ ala rẹ̀ wàá dọ̀tí o wàá sẹ̀sìn o anybody mẹ́ẹ̀ pé sùnràtì lè mú mi nì àwọn ọ̀rẹ́ yẹn ìjọ láwà ní ibi ọba lè làbọ̀ ọmọkùnrin ni o bàbá kábíyèsí Abdul Hamid Adékúnlé Oyèlúdé Makama olówó ọ̀fùkúta àwọn ilẹ̀ ń wò ní umura yìí Saudi ni bàbá yìí wà lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí
fọ́tò tí mò ń fi hàn yìí fọ́tò ní ó múra ní bàbá kábíyèsí olówó of Kuta kingdom ó múra ní wọ́n wà báyìí kí ni problem tẹ kóra yín sí báyìí tó o bá pè mọ̀ pé mùsùlùmí ni ọ́ má gba fọ́ọ̀mù ọba lọ́jọ́ yìí ní mọ́sáàsì tó o bá mọ̀ pé kìrìsìtẹ́nì ni ẹ́ má gba fọ́ọ̀mù ọba lọ́jọ́ yìí ní ṣọ́ọ̀ṣì. nígbà tí wọ́n sọ fún kọ̀ọ̀kan nu yín pé wọ́n lámọ́ ní ìwọ́n la mú ó yẹ kẹ́nìbọ̀dì yóò sọ fún ọ pé èmi ò lè bá yín jobi o èmi ò lè fẹ̀yìn rìn wọlé o kí ló dé tẹ̀ ń ṣàbòsí. àsúlé mùsùlùmí tún yọ ọmọlẹ̀ kíyàmẹ̀tì kí láà máa dọ̀tí ara wa sí ṣé bí yẹn bá ti jọba tó ti dáràn ni. ẹnẹ ṣàyàkùlẹ̀